ti dé sórí ètò wa orí àṣà èdè Yorùbá pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín Adéṣẹwà. Èmi ni ọmọ ọwọ́ ọmọ ẹkùn ọmọ olóòmù àpòrọ̀ ọmọ alágógó òde ọmọ olókè lómòkè egun. Èmi ni ìjìṣẹ́ òṣèré orídìí ṣàná ilé lọmọ wa ti ń múná roko ọmọ olóbì ọwọ́ ti rí wọ́ ọmọ olóbì ọwọ́ ti rí wọ́. Ẹ káàbọ̀ sórí ètò wa. Àlejò mi ti wà ń kalẹ̀ ojú ni wọ́n kì í ṣàìmùfò lóko ọ̀rẹ́ yín olólùfẹ́ yín apanilẹ́rìn ni wọ́n ń kọrin wọ́n ń jó wọ́n ṣoríṣiríṣi nǹkan bóyá wọ́n lè sọ fún wa díẹ̀ nípa wọn. Bra Sẹ̀mí ẹ káàbọ̀ sórí ètò. Ó ti tó ẹkú rẹ̀ káàbọ̀. Yóò ṣe ẹwọ ẹ má bínú ẹwọ àṣà Yorùbá yà ọmọ yẹn náà ló ń sọ̀rọ̀ Bra Sẹ̀mí ló ń sọ̀rọ̀ àwa ẹ ti rí bẹ́ẹ̀ gángan ilé gángan èmi ló ń lo gángan ilé àwọn ń lu gángan àwọn kọrin àwọn ṣe kọ́mẹ́dì àwọn tẹ keyboard piano àwọn tẹ piano àwọn tẹ gìntà. èyí wà ní ẹ lè sọ fún wa pàtó nínú iṣẹ́ tẹ kà sílẹ̀ yìí pé tó bá jí yín lójú oorun pé Bra Sẹ̀mí o. tẹ bá ká mọ́ mi lọ́wọ́ ni. ṣe lè sọ díẹ̀ fún wa nípa nǹkan tẹ yàn láàyò jùlọ nǹkan tẹ like láti máa ṣe. má láìkí máa gbọ́ orin má láìkí máa pa àwọn èèyàn lẹ́rìn-ín ó ti yé mo dẹ̀ máa láìkí máa wo eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá yé go. But Scott Ledger's flag was up and Axel Tuanzebe is breathing a huge sigh of relief. Ẹ wo ẹkúra yín lọ jàre mọ kúrò tó la wà látàrọ ẹ kàn change channel sí kíní. Owó tíkẹ́ẹ̀tì wà ó wà important gan. Ẹ bá yẹ kí mo ti jẹ́ nìyí ẹ̀yìn gan bí wàá gbọ́dọ̀ máa lè ṣe orí àṣà èdè Yorùbá yìí gan. Ẹ má sọ fún mi pé ẹ̀yin náà bá wọn fi owó sí inú àwọn bọ́ọ̀lù kéékèèké táwọn kéékèèké ṣe kiri yẹn o. Mo ń ṣe ọ̀nà kan wọ́jà àṣà lè jalè. Tutọ́ ni olè ló bọ ọmọ jẹ́. Abala tó kàn báyìí ni abala òwe àṣà èdè Yorùbá tá a fi ń kọ́ra wa ní àṣà èdè wa tá a ṣe fẹ́ kó parun. So mo ní ìbéèrè 5 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ mi níbí. Ẹ ní àǹfààní láti mú ìbéèrè 2. Àbí 23, 24. Kí ẹ náà bá dẹ̀ wá lè mú wá ayọ̀ wà fúnra rẹ̀ kílára. Mo ní ìbéèrè 5 láti nọ́mbà kìíní títí dé 5 ló wà nínú ọwọ́ mi. Ìkíní yẹn àti 5. Ìbéèrè tẹ́ mú jẹ́ ìkíní àti 5. Okay. Ìbéèrè kìíní tí ẹ mú. Irú ọbẹ̀ wo ni Yorùbá ń pè ní àmúkàn? Ọbẹ̀ àbí àmúkàn bíi kí wọ́n mú kàn kí wọ́n fẹ́ kàn tẹ́lẹ̀ kí wọ́n fẹ́ pa lọ́wọ́ mo fẹ́ kàn kíní yìí. Ẹ mọ̀ Bra Sẹ̀mí ò ṣe mọ̀ pé àmọ́ra wa apanilẹ́nu ní lóòótọ́ ẹ gbìyànjú. Yorùbá dẹ̀ ló lọ ọbẹ̀ àmúkàn yẹn. Àbí ọbẹ̀ tó fà kàn sí. Mo ò ní alákàn o àmúkàn. Mo kàn ilé ìwọ̀n lè mọ ní ti ń bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ ṣàánú àmúkàn. Ìṣápá náà ń pè ìṣápá. Wọ́n máa ń sè pẹ̀lú ẹ̀gúsí. Ó máa ń dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ nínú ọbẹ̀. Even àwọn Yorùbá máa sọ pé kò wẹ́ran. Tòun ló ń pè ní ìṣápá. Ìṣápá mọ̀nà ọmọ ìṣápá ó kò fẹ́ sọ ni. Ó dáa. Ìbéèrè kejì tó jẹ́ ìbéèrè 5. Ẹ dárúkọ oyè olórí ogun nílẹ̀ Yorùbá. Olóòtú torí mo gbé gángan mo ní mo lu gángan ni wọ́n sọ fún mi pé lẹ́yìn plan ẹ̀ wípé èmi ń tẹ̀lé àwọn ológun Ṣàngó Ọya. Ẹ kàn dárúkọ oyè olórí ogun. Bóyá olórí ogun ríru tetracycline paracetamol fensic flagyl ló fẹ́ sọ. Ìbéèrè 5 tó jẹ́ ìbéèrè kejì ó ní ẹ dárúkọ oyè olórí ogun. Ogun ni alógun ni. Ogun ni o. Ogun ni wọ́n ní chlorphenical àwọn fensic paracetamol panadol procold ogun níṣẹ́ ẹni tó kọ́ ni ò kọ́ dáadáa. Ìdáhùn sí ìbéèrè tí ẹ mú ni Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí dọ̀tí ní Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀wù mi lára mi Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀wù mi. Ó yẹ kí ẹ jó lẹ́yìn ìgbà tí mo ti dáhùn béèrè méjèèjì tẹ́ ẹ mú tẹ́ ẹ dáhùn ẹyọ kọ̀ọ̀kan lẹ wá ń jó. Wọ́n máa fún yín lówó yín náà. Ẹ̀yin aráalé mo lérò pé ti kọ̀ọ̀kan tàbí méjì nínú ètò tá a ṣe lónìí. Ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú èmi ọmọ yín Adéṣẹwà. Ká fayọ̀ pàdé o ire lójú owó ń rí ó dàbọ̀. Ẹ jọ̀ọ́ kílẹ̀ complete lẹ́kùn yẹn kílẹ̀ complete lẹ́kùn yẹn. Ẹ jọ̀ọ́ tíkẹ́ẹ̀tì mi ti bàjẹ́. Àwọn wo ló sọ pé wọ́n gbá
kí ni lẹ́kùn yẹn náà. ẹ náà play kí ni. ṣé ní máa play títí kí mo ti wà lórí ètò lẹ́kùn yẹn. ọkà kú yẹn. ẹ jẹ́ ká máa wò ó lọ bóyá tún lè rí. In the end, the goal counts. olóṣìṣẹ́ ó lọ ṣe ká fún wèrè ní bọ̀bọ̀ ọlọ́run wèrè ní ọlọ́run ó ṣì èrè gan.